kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní di gbogbo ayé ò nílùú fún wájú. Eléyìí tí mo mú wá fún wa lónìí ó ní oògùn fún ẹni tí oko rẹ̀ bá kéré ju ọjọ́ orí lọ, ẹni tí oko ẹ̀ kéré ju ọjọ́ orí lọ. Kí la máa lọ wá? Ẹ bá mi lọ wá ẹ̀yún àti odidi atari mẹ́ta pẹ̀lú ìrè tó pọ̀ díẹ̀. Ẹ jẹ́ ká jó, ṣáà ti jó ká lọ kúnná ká pò mọ́ òrí, ká máa fi wọ́ nǹkan ọkùnrin tó kéré ju ọjọ́ orí lọ, ká máa fi wọ́ ní gbogbo ìgbà. Ohun tó kéré ju ọjọ́ orí lọ ni o, kò sẹ́ni tó pẹ̀ tóbi tẹ́lẹ̀ o. Oko tó kéré nígbà tí wọ́n bí wa tán tó wá kéré nígbà tá à ń dàgbà, òun ló ṣiṣẹ́ fún o. Ẹni tó pẹ̀ kéré ju ọjọ́ orí ẹ̀ lọ, òun ló ṣiṣẹ́ fún o. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí lórí YouTube channel mi. Ẹ bá mi subscribe, bá mi share program, ẹ bá mi like, kí ẹ comment. Ayọ̀ gbà wá lórí TikTok ní bíbá ẹ púpọ̀, ṣùgbọ́n lórí YouTube channel àyè gbà wá dáadáa. Gbogbo àwọn nǹkan yìí ó wà níbẹ̀. Ẹ̀yin tí obìnrin tí ó fẹ́ kí ọkọ nífẹ̀ẹ́ ju bó ṣe nífẹ̀ẹ́ lọ, iṣẹ́ wà níbẹ̀ tí a lè ṣe. Pàápàá jùlọ àwọn ọkùnrin náà, alẹ́ gbogbo ẹgbẹ́ àdódùn afàtọ̀ gbogbo ẹ̀ ó wà lórí channel ní YouTube. Ọlọ́run ní dá wa láàmú. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.